ọkọ̀ ìlú lónìí tààtúmọ̀ pa wọn àwọn náà ní baálẹ̀ Samuel Ọláwálé Ògúntóyìnbó tí wọ́n jẹ́ baálẹ̀ abúlé Aké. Bákan náà àwọn ní vice chairman council of baálẹ̀ Ewékòró local government. Àwọn náà ní financial secretary Ẹ̀gbá traditional council of baálẹ̀ ìyẹn bàbá wa yìí tí wọ́n jẹ́ baálẹ̀ Samuel Ọláwálé Ògúntóyìnbó baálẹ̀ abúlé Aké. Bàbá àrò baálẹ̀ ẹ̀ bá ń ka wọn ara lé. Dúpẹ́ o olóòtú ẹ ṣé o gbogbo ara lé mo kí yín o ẹ kú gbádùn ètò yìí o. Ẹ wá jẹ́ bẹ̀rẹ̀ báyìí torí pé òun bá tún ti yá kan kì í tó pẹ́. Ta ni baálẹ̀ Ọláwálé Samuel Ògúntóyìnbó? Olóòtú baálẹ̀ Samuel Ògúntóyìnbó oníbaálẹ̀ abúlé Aké tó tún jẹ́ vice chairman Ewékòró local government council of baálẹ̀ chapter. Ó tún jẹ́ financial secretary fún Ẹ̀gbá traditional council of baálẹ̀ ní ààfin Aké Abẹ́òkúta. Mo dúró pèrè nìkan bíi ọdún mẹ́rìnlá sẹ́yìn. Bí ọdún mẹ́rìnlá sẹ́yìn. Gẹ́gẹ́ bíi baálẹ̀ abúlé Aké. Bàbá mi ti jẹ baálẹ̀ abúlé Aké yẹn ọ̀nà kọ́kọ́ dábẹ̀ sílẹ̀ ní ọjọ́ tó pẹ́ sẹ́yìn tó jìnnà sẹ́yìn. Àwọn bàbá yín ló ti kọ́ jẹ baálẹ̀ ní abúlé Aké yẹn. Ní abúlé Aké. Níbi tẹ́yìn náà jẹ baálẹ̀ sí. Kì í ṣe àwa nìkan tí Ògúntóyìn family pẹ̀lú additional family lájọ ní abúlé Aké. Tó túmọ̀ sí pé ohun tí ẹ̀ ń gbìyànjú àti sọ ni pé abúlé Aké igi méjì ni. Bẹ́ẹ̀ni. Igi Ògúntóyìnbó. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ ibi tí ẹ̀yin ti jáde. Bẹ́ẹ̀ni. Àwọn kan náà tún wà tó tún jẹ́ Adésínà. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹ̀yin ni baálẹ̀ abúlé Aké. Lọ́wọ́lọ́wọ́ yìí. Ọdún kélòó lẹ pé ẹ ti wà lórí àpèrè gẹ́gẹ́ bíi baálẹ̀ abúlé Aké? Bí ọdún mẹ́rìnlá sẹ́yìn. Ọdún mẹ́rìnlá sẹ́yìn. Ẹ wá jẹ́ ń béèrè ìbéèrè báyìí. Ibo ni abúlé Aké ọ̀hún gan wà? Ó ṣe olóòtú. Ọlọ́run fi abúlé Aké kalẹ̀ sí ìlú tó dára ní Ọbádá Oko. Ìlú Ọbádá Oko. Ní ọ̀nà Ìwòkun ńlá. Ok. Ní Ewékòró local government. Ewékòró local government. Ibẹ̀ ni abúlé Aké wà. Bẹ́ẹ̀ni olóòtú. Bàbá ẹjá wò báyìí àwọn ohun kan wà tó jẹ́ pé a fẹ́ wọ̀ díẹ̀ àmọ́ mo fẹ́ káwọn èèyàn gbọ́ yín dáadáa. Nígbà tẹ́ pé Ewékòró local government Ọbádá sílẹ̀ pé abúlé Aké wà. Bẹ́ẹ̀ni. Bàbá wa fẹ́ máa gbóṣùbà bí ọkọ̀ ìlú bẹ́ẹ̀ bá fẹ́ máa gbóṣùbà orí adé wo lẹ́ máa gbóṣùbà fún tó túmọ̀ sí pé ààfin wo gan ibo gan lẹ ti jẹ. Aké ni mo ti jẹ. Aké. Bàbá Aké kábíyèsí Aláké ti ìlú Ẹ̀gbá. Tó túmọ̀ sí pé bóyá abálájọ tó fi jẹ́ pé ọ̀dọ̀ yín náà abúlé Aké ni. Bẹ́ẹ̀ ni olóòtú. Tó túmọ̀ sí pé abẹ́ kábíyèsí bàbá wa Aláké ti ìlú Ẹ̀gbá. Òun gangan. Àwọn gan náà ni wọ́n fi yín jẹ. Bàbá ẹ jẹ́ ń béèrè báyìí ẹ ti pé ó tó ọdún mẹ́rìnlá tẹ́ ẹ ti jẹ́ ń bẹ̀ àti mọ ibi tí abúlé Aké tó wà. Abúlé Aké tá a wá ń sọ yìí a mọ̀ pé kì í ṣe abúlé tó kéré rárá. Tó túmọ̀ sí pé ẹ mọ̀ pé yóò ní àwọn ìsọ̀rí bí àwọn èyí tí wọ́n máa ń pè ní àwọn adarí ní agbègbè yẹn community. Àbí bẹ́ẹ̀ kọ́ sà? You are right. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ti ń ṣe pẹ̀lú wọn àbí báwo ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn pàápàá jùlọ àwọn tó jẹ́ pé àwọn adarí bí àwọn alága ní àwọn community ọ̀hún. Inú mi dùn Ọlọ́run yọ community mi dáadáa. A ní about 14 CDA approved 14 CDA. Approved one. Yes, a ṣì ní bí mẹ́ta tó ṣì wà in processing.